أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Adá ọpẹ́ tí ó pọ̀ tí ò ní lópin fún Ọlọ́run tí gbogbo ọpẹ́ yẹ tí gbogbo ẹ̀yìn wá yẹ lórí oore mèremère tí ó ṣe fún wa tá a lè kà tán. Adúpẹ́ ti Islam, adúpẹ́ ti imani, adúpẹ́ pé ó fi wá sínú ọmọlẹ́yìn Ànábì sallallahu alayhi wa sallam, adúpẹ́ ipò fún wa ní ṣẹ̀ríà tí ó rọrùn, ẹ̀sìn tó rọrùn, ẹ̀sìn tó dáa ju gbogbo ẹ̀sìn lọ, ẹ̀sìn tó Ọlọ́run tẹ́wọ́ gbà, Ọlọ́run má yẹsẹ̀ wa kúrò ńbẹ̀. Atọrọ kí Ọlọ́run àti gẹ́rẹ́ fún Ànábì Muhammad tí Ọlọ́run yọ́nú sí jùlọ tó nífẹ̀ẹ́ sí jùlọ nínú gbogbo ẹ̀dá rẹ̀, àti gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti jíṣẹ́ Ọlọ́run ṣáájú, àti gbogbo àwọn ẹni retọ́ pẹ̀lú wọn jíṣẹ́, àtàwọn àfáà àtọkọ wa ń kéwú, àti gbogbo àwọn òbí wa, àwọn olólùfẹ́ wa tí wọ́n fẹ́ tiwa nítorí Ọlọ́run. Akí kálukú wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Àkú ọlá jímọ̀, àkú ọjọ́ ńlá jímọ̀ tẹni tí ilẹ̀ rẹ̀ mọ́ yìí, oore tí Ọlọ́run ní kó máa bá lọ́wọ́ gbogbo wa, Ọlọ́run má jẹ́ ó parẹ́. Èyí tó kù tá ń béèrè lọ́dọ̀ Ọlọ́run ọba ní kọ̀rọ̀ àti ní gbangba lóore, Ọlọ́run má ṣàfilé wa lọ́wọ́, jẹ́ aláṣẹ pẹ́ ọlá tí tóbi Ọlọ́run. Ní jímọ̀ tèmi ìrántí Ọlọ́run ráńpẹ́ tí ń fi tara mi jí, tí ń fi ta gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà jí. Òun nìkan nínú àwọn òfin Ọlọ́run tọ́lọ́run ṣe fún àwọn ọmọlẹ́yìn Ànábì sallallahu alayhi wa sallam nípasẹ̀ Ànábì. Ṣẹ̀mọ̀ pé Ọlọ́run ní ṣòfin kó má jẹ́ sí pé ìdẹ̀ra ìdẹ̀kùn ní ń bẹ lẹ́yìn òfin Ọlọ́run. Gbogbo ẹni tí tó bá ṣe òfin Ọlọ́run kan sí kejì gbọ́yé tó ṣe bí ìnira ní bẹ́ẹ̀, tó ṣe bí àdánwò ní bẹ́ẹ̀ fóun kí ó lé láti tẹ̀lé, ó tí gbọ́ Ọlọ́run yé ni o, àbí kó sì jẹ́ pé ó wulẹ̀ gbọ́ ayé gan ayé fún rẹ̀. Tó bá gbọ́ ìnira yé, tó gbọ́ ìdẹ̀kùn yé, ọmọ ibi tó máa gbé òfin Ọlọ́run ọba kà nínú gbogbo ẹ̀ pé ṣé bí ìrọ̀rùn ní ká gbélé yìí kà ní àbí ìnira. Tí ẹlòmíì ọmọ tó pè rẹ̀, tọ́lọ́run bá ṣòfin kan alẹ́ lójú ẹlòmíì kò wulẹ̀ mọ̀ pé in tó pè òun gangan nínú ayé òun ká tó sọ tẹ̀sìn níbẹ̀ lọ́lọ́run gbófin ká. Làwọn afọ́ mímọ́ fi máa dá aláṣà pé haythuma yakuni shar'un fathamma al-maslaha, haythuma yakuni shar'un fathamma al-maslaha. Gbogbo bí tọ́lọ́run bá ṣòfin ẹ̀ sí nípa ṣe àti mọ́ṣe tẹ́ bá wádìí dáadáa, tẹ́ bá gbọ́n dáadáa, tẹ́ fọ̀rọ̀ lọ àwọn ńlá káì, tẹ́ bá wà lọ́wọ́ àbọ̀, ó lè má tètè yé yín, àmọ́ nígbà tí ó bá yé yín sí, ẹ rí i pé bẹ́ẹ̀ náà làǹfààní yín wà, níbẹ̀ náà lóore yín wà. Tó ló ti sọ fún wa ní al-Qur'an, ó ní wa ma ja'ala alaykum fi ddini min haraj. Ẹ̀sìn tí mo ní ẹ máa ṣe yìí kò sí nira kankan bẹ́ẹ̀, gbogbo tó lè ní láàmú ti yọ kúrò bẹ́ẹ̀. Nígbà tó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ẹ tẹ̀lé Muhammad yìí, ẹ̀yin alal kitabi, ẹ̀yin tá a ti fún tírà ṣáájú nínú àwọn Nasara àti nínú àwọn Yahudi, ẹ tẹ̀lé Muhammad yìí. Ó ní wa yada'u anhum israhum wal aghlala allati kanat alayhim. Tẹ́ bá lè tẹ̀lé gbogbo àwọn òfin tó le tá a ṣe fún yín ṣáájú, Muhammad yìí á máa ti pàṣẹ rẹ̀ gbé gbogbo òfin yẹn kúrò lérí yín. Ẹ̀sìn wa di rọrùn, ẹ̀sìn ó di àlàáfíà. Ìkànnú ẹ̀ la tún mú wálé ní. Ọ̀pọ̀lọpọ̀ wa là ń jì sọ́fìn rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a mọ̀ pé ẹ̀sìn ní ń tọ́sọ lérí ẹ̀. A máa bínú, a máa jà. Nígbà tá a bá jà, a rí àti àgbègbèsẹ̀ lérí ẹ̀. Islam gáìdì wa lórí kí ló lè ṣe nígbà tó o bá ń bínú. Kódà nígbà tó o bá tún ti torí Ọlọ́run bínú. Òun lọ̀rọ̀ gbátí, ká gbá àyàn létí, àbí ká gbá àyàn lójú, àbí ká gbá àyàn lẹ́sẹ̀ lójú. Ó ní tọ́lọ́run àtànábì sallallahu alayhi wa sallam sọ lérí ẹ̀, àbí ká ní ó ní tànábì sọ lérí ẹ̀. Ànábì ò sì ní sọ̀rọ̀ fẹ́nu, ní tó bá sọ ọ̀dọ̀ Ọlọ́run náà ní tí ń bọ̀. Òjíṣẹ́ ńlá ànábì sallallahu alayhi wa sallam ní idha qatala ahadukum akhahu falyatajannabil wajh. Gbogbo ọjọ́ tí àìgbọ́ra ẹni yé gbẹ́mi sí omi ò tó bá ṣẹlẹ̀ láàrin ìwà àtọmọ ìyá rẹ̀ tẹ́ wá ń jà, falyatajannabil wajha. Jìnnà sí kọ́ wá ní ń ṣe pẹ̀lú ojú rẹ̀, ó fẹ́ gbá létí ni, ó gbá lẹ́sẹ̀ ni, kọ́ wá jẹ́ bí ojúlọ̀ wá ń sánná ní kọ́wọ́ rí ó dé, jìnnà sí èèwọ̀ ni. Wan nahyu yaqtadi tahrim, òfin inú kéwùnù. Gbogbo ń tà Nábì bá ní àmọ́ ṣe, gbogbo ń tọ́lọ́run bá ní àmọ́ ṣe, ibi àkọ́kọ́ gbé ìka náà ni pé haramu nìkan. Làwọn àfọ mímọ̀ fi sọ ọ́ látàìmọye ọdún pé haramu ni ká gbá àyàn létí. Ọmọ ọ̀dọ̀ rẹ tó sì ọkọ gbá létí haramu ni nínú Islam. Wo iye tí tó ti gbá. Ìtumọ̀ haramu ni pé bí èèyàn bá ṣe wọ́n kọ ẹ̀ṣẹ̀ lẹ̀ fún,
tó bá wọn Ọlọ́run ọba ń jọ alkiyama láti jẹ̀yàn yà lérí ẹ̀ ń pé o ṣe gbá a létí gbogbo tó bá wù kó ṣe fún ọ o ṣe gbá a létí ṣẹ́ni gbọ́ mi o ṣe gbá a létí odindi ẹ̀ṣẹ̀ ni tó lè gbéyàn jìyà wájú Ọlọ́run. Ọlọ́run má jẹ wá ń yà gbogbo yìí tá a ti ṣìṣe sẹ́yìn Ọlọ́run má ṣàforí ẹ̀jìn wá yóò máa yẹ lómi lẹ́nu ká ìgbà tí ẹlòmíì dìsáàfù gbá tí fa ọ̀rọ̀ tí wọ́n fi gbẹ́ lómi létí ni máa sọ fa ọ̀rọ̀ tó yẹ kí yóò fi fẹ́ lómi kúkú lójú ni máa sọ bẹ́ẹ̀ ni kódà bí èèyàn bá folè wọlé tó bá folé wọlé tó fò gànà tó fẹ́ jalè ẹ lè bá wí ẹ lè lù àwọn àyè pọ̀ nínú Islam tí wọ́n ti fààyè gba lúlù kódà tán ti fààyè gba ọkọ̀ọ̀kọ̀ báyàwó ẹ̀ wí níwọ̀nba àmọ́ tóun ti bẹ́ẹ̀ gbogbo ẹ̀ dìpẹ́ndì lérí hadith tí ń sọ fún wa pé ẹ gbọ́dọ̀ débi ojú fààyè gba ẹnìkan kan kó débi ojú. Èyí tó tóbi jù nínú òfin ni pé béèyàn bá jalè ó ní báwí béèyàn bá ṣe ṣìnà ó ní báwí lúlù béèyàn bá mutí ó ní báwí lúlù tóun ti bẹ́ẹ̀ náà wọ́n ní gbogbo báwí tẹ́ bá ṣe ẹ gbọ́dọ̀ débi ojú kódà bó ṣe hádù ẹ rí tó ṣe hádù tọ́lọ̀ ní mo yọ̀ǹda ẹni tó bá ṣàgbèrè abẹ́ni tó bá ṣe tó bá mutí Ànábì sallallahu alaihi wasallam ní ẹ lù ú tóun ti bẹ́ẹ̀ wọ́n lè gbọ́dọ̀ débi ojú ẹ gbọ́dọ̀ ná lẹ́gbàá kọ́ wá débi ojú. Olúwa ọba tó dá wa pàtàkì ojú wa ó pàtàkì ara wa la fi sọ pé ìrọ̀rùn lẹ̀sìn ìfàyàbalẹ̀ lẹ̀sìn ẹni ó bá ti gbẹ́sìn yé ni ó máa sọ pé ń rò òun lójú àti tẹ̀lé òfin Ọlọ́run rò òun lójú àti lò. Ànábì sallallahu alaihi wasallam nínú ẹgbàá mi ó ní idha daraba ahadukum gbogbo ọjọ́ tọ́rọ̀ bá kan pé ó wá di dandan kẹ́ ẹ lùyàn báyìí ó ti tọ́ nínú ẹ̀sìn kẹ́ ẹ lùyàn bóyá ẹ fẹ́ fi kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ fẹ́ fi jágbe mọ́ lérí nǹkan kan tí ń ṣe tí ọ̀dà tó bá ti tọ́ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ fal yatajannabil wajha ẹ sá fún kọ́wọ́ yẹn kan ojú rẹ̀. Al-Imam an-Nawawi rahimahullahu ta'ala nínú àwọn àfáàgbà wa nínú ẹ̀sìn ó ní hadha tasrihun bin nahyi ìkìlọ̀ má ṣe tó yanjú ní látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam an darbil wajh nípa nìkan gbọ́dọ̀ máa lùyàn látọjú iṣẹ́ tèmi ń ṣe iṣẹ́ bọ́ksà ní ẹlẹ́ṣẹ̀ ni mí agbọ́dọ̀ gbáyàn lẹ́ṣẹ̀ gbọ́dọ̀ gbá lójú ọba máa jàṣẹ́ ọba máa fi ṣe ọba máa fi ṣiṣẹ́ ṣe fali yatajannabil wajha gbọ́dọ̀ làwọn afá kan fi sọ pé ká máa ja ẹ̀ṣẹ̀ mùlákámà àwọn harama rẹ̀ ẹ̀ṣẹ̀ jíjà àwọn harama exercise ló fi ń ṣe ní abẹ́ fi ń ṣe game gbogbo tó bá wù kẹ́ máa fi dán lára kẹ́ dánwò lára àwọn harama rẹ̀ nítorí pé main course ibẹ̀ gangan ojú ni kálukú àmọ́ target Islam sì tako ká gbani lójú kódà nígbà tọ́rọ̀ bá serious ká tó wá pé ṣeréṣeré ìyàwó rẹ̀ ò gbọ́dọ̀ gbá létí ó ṣe wọ̀ fún ọ nínú Islam ọmọ bíbí inú rẹ̀ ò gbọ́dọ̀ gbá létí ó ṣe wọ̀ fún ọ nínú Islam àṣìṣe látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó lè kú ọjì àwọn wájú Ọlọ́run kì í ṣàwàdà wọlọdá ni tó máa wò pé o ní right àti gbà bó bá ti wọ́n wọ́kọ́ ló ní bọ́dì tó fẹ́ gbà ó lè gbábi tó bá wọn lára èèyàn kódà kó jólè tí ń jà ó ló lè kẹ́ wá mú kẹ́ra lókùn mọ́lẹ̀ ẹ̀ẹ̀kan lè máa gbá létí. Àní téèyàn bá ṣe ṣìnà bá fẹ́ nà lẹ́gbàá ní Islam wọn ní kò tọ́ka ẹ̀ka ká tún náà lójú ẹ̀ gbọ́dọ̀ náà kọjá bọ́dì ara torí ibẹ̀ ni Imam Nawawi ẹja mọ́gbọ́n tó fẹ́ sọ ó nílẹ̀ anahu latifun nítorí ń tà ń pè ní ojú nǹkan ẹlẹgẹ́ ni yajma'ul mahasina níbẹ̀ ni gbogbo ẹwà ìríni sí pé alágbájá dùn orí lọ́mọ ọkùnrin ó dùn orí lọ́mọ obìnrin ojú ilẹ̀ wa ti bẹ̀rẹ̀ wà á bá òhun nàfíìsà gbogbo tí wọ́n ń bẹ nínú ojú pátápátá nǹkan tó wọ́n ni gbogbo spare part tí ń bẹ lójú tó ń bẹ nínú fèsì ọmọ ènìyàn ń tọ́ wọ́n ní bí ẹyinjú bí etí bí imú tí ń bá mímí ṣiṣẹ́ bí ahọ́n bí ẹnu eyín gbàtẹ́ bá ti ká tẹ́ ti fẹ̀ṣẹ́ káàyàn léyìn tí yóò lè sọ̀rọ̀ mọ́ ń ta ṣé yóò lè rẹ́rìn mọ́ ń ta ẹ ti sọ́dá láàbò ara tẹ́ pé àbùkù yóò ṣẹ́kù lára rẹ̀ lọ láéláé tó bá jára rẹ̀ làpá wà yóò wọṣọ bò ó kí ló fẹ́ fi bó tójú. wa aktharul idraki biha ń tà fi máa fura mọ̀ pé à ń gbọ́rọ̀ sétí à ń rí nǹkan à ń gbóòórùn nǹkan à ń tẹ́sítì nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a fi ń ṣe idrak tá a fi máa receive tọ́mọ ènìyàn fi receive information inú agbárí yìí ló wà níbẹ̀ náà lọ́pọlọ wà faqad yubtiluha darbul wajh ká gbáyàn létí ká gbáyàn ní kúkú níbi ojú qad yubtiluha ó lè ṣàkóbá fún kan nínú àwọn ẹ̀ka ara ìgbà tí lè kóbá brain àwọn dókítà ń sọ bẹ́ẹ̀ fún wa tẹ́ bá gbáyàn létí abẹ́ gbá lẹ́sẹ̀ ó lè da ìlàkàyè ọmọ rú bóyá ronú tí kì í balance tọ́pọ̀ ń lu wa yìí ìrònú àbáàdì bóyá ń bí ìgbà tí ni tó ra ti normalize ẹ̀ gbogbo alájẹ ìgbà tí dàgbà wọn normal kíyàn jẹ ìgbà tí gidi máa jẹ lọ́tún máa jẹ lọ́sì faqad yubtiluha darbul wajh ìwé tẹ lọ́mọ yín ọmọ ń lé ìwé yẹn bóyá bí ẹ ti ń gbá létí tẹ́ ti ń gbá létí náà lẹ ti sọ dọ́dẹ̀ faqad yunkisuha
ẹ lè kó bá gbogbo tí ń ṣiṣẹ́ lára ẹ̀ tí ó wá dà ìgbà tí a máa kó betí tí ò ní gbọ́rọ̀ bọ̀rọ̀ mọ́ tí ó dá lámòdì tí ò ní gbọ́rọ̀ dáadáa mọ́ wàkọ́dí yushawwihul wajha ó lè dàpá sí ojú tí ò ní parẹ́ mọ́ láéláé tí ọmọ rántí rẹ̀ lọ gbére pé wọ́n nà mí léèwé ló bí àpá yìí wàṣẹ́yìn fihi fahishun àpá tó bá dẹ̀ ṣẹlẹ̀ síbi ojú a máa ba nínú jẹ́ lọ gbére ni gbà tẹ́ bá lọ sí tẹ́ lọ kọlà tí ò yẹ fọ́mọ tẹ́ ṣàkóbá á tún sọ̀rọ̀ ọ̀la lọ́tọ̀ náà ṣé Islam farama bí ò farama ká kọlà sójú àṣẹ́yìn fihi fahish àbùkù tó bá ṣẹlẹ̀ síbi ojú a máa ba nínú jẹ́ lọ gbére ni wàlẹ̀ anahu barizun torí pé ojú náà làkọ́kọ́ àdírẹ́sì tá a máa fi hàn síta zahirun la yumkinu sitruhu kò ṣeé bò wa mata darabahu la yaslamu min shay'in ghaliban gbogbo ìgbà tẹ́ bá lẹ gbáyàn lójú tẹ́ bá wà lọ tẹ́ bá wà bọ̀ yóò ní nǹkan kan tẹ́ ti ṣàkóbá nínú àgọ́ ara rẹ̀ tẹ́ mọ̀ bóyá nu brain bóyá nu etí tí drum tí fi ń gbọ́rọ̀ ẹlẹ́gẹ́ gbogbo ẹ̀ ní Islam ọba tó ṣẹ̀dá wa ti mọ déédéé tóun dá sí wa lára ọmọ bóun ṣe ṣètò ara wa kò pé ẹ mọ́ nà ọmọ lára kò pé ẹ mọ́ lẹ mọ́ ń dì í kò pé ẹ mọ́ nà níbi tán kò pé ẹ mọ́ nà látẹlẹsẹ̀ ẹ wá bò míì tí bọ́mọ wí èyí ṣe tó jójú ojú ní gbogbo ìgbà. àfáwà Ibn Hajar al-Asqalani òun náà ń kọ́mẹ́ǹtì lórí hadith yìí ó ní wa yadkhulu fi nahyi kullu man duriba fi haddin nínú nahyu tá Nabi sallam ní ẹ gbọ́dọ̀ nàmọ lójú ẹ gbọ́dọ̀ gbára yín lẹ́sẹ̀ lójú ó ti wọnú ẹ kullu haddin kódà bó ṣe sìnà tẹ́ fẹ́ náà kódà bó jalè ìjalè kákáká géèyàn lọ́wọ́ àbí ó dá ta'zir in tó gbé tó jà lólè kò tó tẹ́lẹ̀ ti torí ẹ̀ gègé lọ́wọ́ sí ẹ wá fẹ́ bá wí ráńpẹ́ jọ́ọ̀jì tó ṣèdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà ni ẹ lọ náà lè yẹ gbà báyìí ọba àyàn ló kọjá ẹ lọ náà lè yẹ gbà báyìí gbogbo tó bá wù kó ṣe nínú ọ̀ràn tó bá wù kó dá nínú ọ̀ràn nínú ẹ̀sìn gbogbo ìgbà tẹ́ bá bá wí áútà àdìb abẹ́ tí ẹ̀ ń kọ́ ọmọ kékeré ẹ̀ ń kọ́ lẹ́kọ̀ọ́ ẹ fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ẹ fẹ́ fún ní làákàyè tí ò ní látara ìbáwí ẹ sá fún kẹ́ ẹ̀ nà lójú tẹ́ ẹ bí lè nà lójú ẹ̀yin náà ti gbẹ̀ṣẹ̀ o bẹ́ẹ̀ bí lè nà lójú ẹ lè rí bínú Ọlọ́run láti bẹ́ẹ̀ ọlọ́mọdé àrí bínú Ọlọ́run ọlọ́mọdé àrí fìtínà ọlọ́mọdé àṣẹ ànábì tó gbogbo àṣẹ tá ànábì bá pa bíyàn bá rí tẹ̀lé olúwẹ̀ náà wọnú wàhálà wájú Ọlọ́run alifalihadari ladina yukhalifuna an amrihi an tusibahum fitna gbogbo ẹni tá ànábì bá pàṣẹ pé ẹ má ṣe báyìí bá ṣe kàdísì yìí tó wá ní tí bá ànábì sọ tí ẹni tó wá kọ́rọ̀ sá ànábì lẹ́nu ká ọmọ tẹ́mi bí burú tẹ́ bá gbá létí gidi kò lè sísítẹ́mù rẹ̀ ò lè ṣiṣẹ́ ẹ sá fún kí fìtínà tí ń bẹ mọ́ kọlù yín ṣé yóò ń wọ́n náà kán máa lù ọ́ lùkulù tó bá dijọ́ àlùkìyámà nítorí ń pọ̀ gbọ́mọ bíbí inú rẹ̀ létí nítorí bẹ́ẹ̀ ẹ jáwọ́ náà mi àti fi máa ṣèbáwí fáwọn ọmọ ẹ jáwọ́ náà mi gbogbo lọ́kọláya tí ń bínú síra wọn ẹ bàbára yín wí ẹ bára yín wí lọ́nà míì ẹ sá fún kẹ́ ẹ máa ṣàkóbá fúnra yín lójú débi pé wọ́n ti wá mọ̀ ládùúgbò tójú ìyàwó rẹ̀ bá ti wú tó dáràn jẹ kí ló ṣẹlẹ̀ òun àti bàbá alágbájá ti jánu kìí ṣe pọ̀ sọ́ra ẹ lẹ́nu nìkan o ó tún lẹ́sẹ̀ tó ń gbà lérí ẹ̀ ó lẹ́sẹ̀ tó ń gbà lérí ẹ̀ kọ́lọ́mọ́sàjọ́ ọ̀rọ̀ wa lọ́rùn gbogbo yìí tá a ti ṣiṣẹ́ tá a ti ṣiṣọ́ sẹ́yìn ọlọ́mọṣàforí ẹ̀jìn wá ọlọ́mọṣàforí ẹ̀jìn wá ọlọ́mọṣàforí ẹ̀jìn wá ẹ má dùn pé ní jímọ̀ ẹ já ètò lọ jímọ̀ ẹ já ka suratul Kahf ẹ já wẹ̀wẹ̀ jímọ̀ ẹ já aṣọ sàlátì kọ́pọ̀ fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́njẹ́ aṣọpọ̀ jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.